ǹjẹ́ ọmọ pamọ́lá tó ń wò yìí wò dáadáa gbẹ̀gẹ̀ àti ewédú ni màmá tó ká ń bẹ nú ẹ̀ tó o bá fi síbi ìjẹ́ bóyá torí gbógbóná àbọ̀ fẹ́ sáfẹ́ bó bá jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ ó di káfìrí síbi nìkan kọ́ bó bá fi wíwọ́ bó bá da ó mara àrùn tó bá dà bọ̀ àmàlà yìí bó ti gbóná tó yìí tó fẹ́ mọ́ láìka ó ti di káfìrí ọ̀nkọ́ ha tó bá gbọ́ àgbákò mọ̀ dé àwọn tá à ń bá gbé nìyẹn àwọn kan ní wọ́n máa sọ bẹ́ẹ̀ síbí yìí tó bá fi jẹ àmàlà yìí àbí ráìsì túwó tó bá fi mú ẹ̀kọ ó ti di káfìrí wá nǹkan fìdílé tí ó bá yí ọ tẹ́lẹ̀ A'udhu minash shaitanir rajim àmàlà tó ń wè bó ti gbóná fẹ́lifẹ́li yẹn tó bá fi ka ilá kó kílẹ̀ sí o tó bá fi síbí jẹ́ bó bá jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ ó ti di káfìrí síbí kò gbọ́dọ̀ kún ọ lójú kó fi jẹ ráìsì o tó bá fẹ́ jẹ́ káfìrí bó bá jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ kódà kó o máa lọ ájì lọ́dọọdún kó o máa padà umra lóṣooṣù kó o gbìyànjú kó o ṣe súnà bọ́lọ̀ ti fún ọ lágbára máa dójú àmì bó o bá fi sẹ́kù síbi wípé òun fi sí bí di àmàlà ó fi ń jẹ túwó ó fẹ́ mu ẹ̀kọ ó fẹ́ jẹ máìmáì ó wá ń fi síbí mu ẹ̀kọ àbí ó wá ń fi síbí jẹ máìmáì ó ti di káfìrí ìròrí àwọn kan ní láwùjọ àwa mùsùlùmí àwọn kọ ha bó ti rí nìyẹn o kí ló bí eléyìí ní ó tún bí 4-5 days nsìn brother kan pè mí wọlé ó wá ní òun fẹ́ béèrè mà kí ni ìbéèrè náà ó ní ìbéèrè tó ń fẹ́ béèrè ni pé òun kọ́ máa kúrò sí fídíò mi kan ó ní mo sọ̀rọ̀ ọmọkùnrin kan bẹ̀ Malik pé mo ní mùsùlùmí ni tẹ́lẹ̀ ó padà wá di káfìrí mo á ní kó tó di káfìrí ó ti kọ́ ó tẹ̀lé àfàjàbàtà mo ní ẹni tó ṣe ìsìláàmù débi wípé ó fi tẹ̀lé àfàjàbàtà tí ń kàfàrọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mo á rántí pé lódodo public place ọmọ ìkànnì tí mo ṣe níbì kan mo dákọ̀ ọmọ yẹn bẹ́ẹ̀ lóòótọ́ tí mo ní ọmọ tí wọ́n bí sínú Islam tí bàbá àtìyá tí wọ́n lérò oore tí wọ́n fi lè sọ orúkọ ní Abdul Malik tẹ́ bá kọ́ máa kúrò sí ẹ lórí Facebook ẹ rí i pé tí yẹn bá jẹ́ mùsùlùmí omi gbọ́dọ̀ bọ́ lójú èèyàn wípé àwọn òbí tí wọ́n lérò oore tẹ́lẹ̀ ìfilé kéwú débi tó kéde yìí tó padà wá di abọ̀rìṣà ọmọ náà tẹ̀ padà fún mi lésì gan mo ti wo fídíò rẹ̀ láàárọ̀ yìí ó ní torí tí mo sọ ń bẹ̀ sọ́nù tí mo ṣe ń bẹ̀ tí mo ní ó súnmọ́ wípé òsì ló sùn kan ọ̀dọ́mọdé lọmọ yìí iṣẹ́ wo ló ti ṣe tó ní ìjákulẹ̀ tó fi di pé iṣẹ́ à ń wá àmọ́ ojú kòkòrò musa abẹ́lọ́ nkọlọ́mọdé òkú lórí ẹ̀ ń bọ̀ wá bẹ́ẹ̀ ó ní òsì kọ́dọ̀ play fídíò mi kan ó ní ìsbí wọn sọ pé anabi sanna jẹ gbèsè kú ó ní ẹni tó wá jẹ gbèsè kú lọ́fẹ́ kó wọn tẹ̀lé òun fẹ́ lọ́wọ́ tó òun òsì òun fi òsì yìí sì ń fi sísítẹ́mù yìí fi ń tọrọ iPhone mò ń bọ̀ wá bẹ́ẹ̀ kí ni àwa mùsùlùmí bí táwa náà ti kú náà bí yẹn bá ti dábọ̀ rìsà pàápàá jùlọ tá bá ti rí pẹ́nu ẹ̀ mú financially wọ́n support ẹni automatically wọn nídìí kásẹ̀ mọ́ wà lébù rẹ̀ ibo ló belong sí tani táwọn bá ti wọ́n support ẹni torí pé àgùntàn wọn tó sọnù ọ̀darí wálé nìyẹn kádàrá burúkú ọlọ́mọdé ó kò lè wà lérí brother yẹn wá ní torí ìfẹ́ kó gùn inshallah mo sì fẹ́ ta kankan ìfẹ́ kó ju bí 10 minutes lọ ó bá sì ju bẹ́ẹ̀ náà lọ ọlọ́mọsá fún mi láyé àsọyẹn ọ wá ní àsọyé ó ní ìgbà tí mo ló di káfìrí kó tó da bọ̀rìṣà ó ní sẹ́gbà tí ń tẹ̀lé àfàjàbàtà ṣé mùsùlùmí náà ni mo ní mùsùlùmí lè mi máa sí mùsùlùmí ló gbọ́dọ̀ jẹ́ nígbà tí mi ò mọ nǹkan kan tí mi gbọ́ rí mi máa rí àmọ́ mùsùlùmí ló gbọ́dọ̀ jẹ́ wọ́n lókè asọ̀rọ̀ tọ́pọ̀ gan kí n tó bẹ̀rẹ̀ sí record ọpẹ́ díẹ̀ kọ́dà èmi gan padà gbọ́ gan mò ń rẹ́rìn ni pé ó ní ókè ìgbà tí mo ní mùsùlùmí náà jẹ́ àfàjàbàtà gangan ṣé mùsùlùmí ni wọ́n mo ní mùsùlùmí ni wọ́n ó ní mùsùlùmí ni wọ́n mo ní wọ́n kà jẹ́ tàkìfìrí dé àwọn táwọn kà fara àwọn èèyàn ó ní kò rọrùn kéèyàn jẹ́ tàkìfìrí kó sì jẹ́ mùsùlùmí mo ní àfàjàbàtà wà mùsùlùmí walakinnahu mina takfiriyyin nǹkan tá a kàlẹ́ mọ́ lọ́dún fàbàjàbàtà ni pé indahu guluwwun fi takfir kéèyàn máa bàdá àwọn èèyàn kó máa kà fara àwọn èèyàn pé tọ́ ọba tilẹ̀ fi síbi jẹun wò ọtí káfìrí àwa sọ̀rọ̀ tọ́pọ̀ ẹ̀yin èèyàn gẹ́gẹ́ bí brọ́dà yẹn gan torí pé ntẹ̀yìn ọba mọ̀ kọ́ dá lójú tó fẹ́ nákọ́sẹ̀ yẹn lórí ẹ̀ ṣé èèyàn jẹ́ tàkìfìrí èèyàn kà fara àwọn èèyàn pé ẹni yẹn ká dé sọ́fìn àṣìṣe àṣejù kọ́ máa kà fara àwọn èèyàn látara èèyàn fi síbi jẹun bọ́bá yìí ti
pé ọba ti fi síbi jẹun automatically ó ti di káfìrí yá ni tí májẹ̀mú bá ti pé ẹ wá béèrè kí ni májẹ̀mú wọ́n máa ẹjọ́ wẹ́wẹ́ ṣé ta ló lẹ́rìí ẹ̀ wípé gbogbo ẹni tó bá ti jẹ́ tẹ̀kífìrí o ẹ kàn sí ìtìláàkù wípé káfìrí ni tẹ́ ẹ̀ mọ̀ nǹkan kan mọ́ wípé nǹkan tó gbẹ̀yìn jáde kó nú ẹ̀sìn tẹ́mọ̀ kéèyàn wá ní gbogbo ẹni tó bá jẹ́ pé kàfàrà àwọn èèyàn o ń bàdá àwọn èèyàn o automatically kẹ́yìn náà ni oní káfìrí lò náà àbí oníbídíà lò náà tẹ́ ẹ̀ mọ̀ kankan mọ́ ṣé brother yẹn alright automatically tẹ́ ẹ̀ bá ti jẹ́ tẹ̀kífìrí káfìrí ni sẹ́mọ̀ mi mọ́ tọ́ àgbákò máa dé ara ẹ̀ nìyẹn àwa tẹ̀síwájú àwọn bọ̀rọ̀ lọ bá ti já síbi ọ̀rọ̀ síbí nìyẹn ọwọ́ ní abábọ̀rọ̀ síbí mẹ́sàlá síbí ó ní abábọ̀rọ̀ débi pé síbí kí ni síbí mo ní wàsílà ni bí mọ́tò sì jẹ́ wàsílà àti ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá ń lò lé ní mọ́tò ní microphone ní gbogbo nǹkan tá ń lò fóònù láti mo ní wàsílà ni nínú wàsáìlì lọ́wọ́ ọwọ́ ní kò gbọ́dọ̀ jẹ́ wàsílà kí ni ọ̀pọ̀lọpọ̀ jẹjẹ wọ́n ní tẹ̀yìn bá fi lè fi síbí jẹun kémi lọ sí fáìlìsì kí ni wá dé ìtàn kí ni lọ sí kíní kan kí ni lọ sí báṣù lórí síbí mo ní ok júwe fún mi tíra wo ni kí n kà torí ní kóòtù àdìsí àlọ́ sàlá sàlá ń wọlé ń jáde ń bẹ̀ yìí pé àdìsí àlọ́ sàlá sàlá pé àlọ́ sàlá sàlá fi ka mẹ́ta jẹun ẹ̀yìn àlọ́ sàlá sàlá ní ẹ̀ láwọ́ ok mọ̀ fún mọ̀ àdìsí yẹn torí pé àfa àjàbàtà wọ́n mọ blóògì àwọn èèyàn wọ́n blóògì àwọn àfa àtọ́jú wọn lọ́fà númọ̀ àwọn tó yẹ pé tá bá sọ níbẹ̀ yẹn gbọ́ tábà jàbàtà ń wí àfàjàbàtà wọ́n wá ń create content lórúkọ àwọn olùmọ̀ àwọn dàkátìrà àwọn professor àlólòdò lọ́mọ yẹn sẹ́mọ̀ tábà ti kọ́kọ́ sí àlólòdò ni kálukú lè listen sáwọn pé àbí tán fẹ́ gbé wá pẹ̀lú lórí òdo wa nígbà tí ó ní àfàjàbàtà gbé yín wọn kì í ṣe pé mùsùlùmí náà ni wọn àì pé mi lè kò yẹ kí n gbà wọn mùsùlùmí gẹ́gẹ́ bí ìròrí tiwọn ok mùsùlùmí ni wọn àmọ́ aláṣejù àwọn tó yẹ pé kọmẹdíà ni wọn ń ṣe ok èèyàn ní torí pé wọn náà fẹ́ sọ̀rọ̀ ẹ̀yin mọ́sálà kan wọn ní ti sọ̀rọ̀ sẹ́jú méjì wọn fò là torí pé tájẹ́ tí wọn gẹ́gẹ́ àwọn àfáàtàn ló kọ̀ yẹn ni wọ́n fẹ́ mọ táàgì àwọn ẹgbẹ́ àná olódò ni àná olódò ni àná ẹgbọ́ kì í ṣe pé wọ́n ní nǹkan kan tá fẹ́ wọ́n fún àwọn èèyàn ìyẹn náà fi dà ìgbà pé wọ́n wà relevant tó bá ti ń dákọ̀ àwọn àfáà yẹn kún ní yẹjú wọ́n bá dádùgbò kàmá náà fẹ́ sálà ìgbà tawhid àwọn àfáà ni wọ́n mọ̀ kéde tó kú àbúrò màmá mi ní ṣé wàá sí lélẹ́yìí àbí create content àfáà yìí wá ní àdìsá nàbí sànà sàlám yẹn ló fìdí ẹ̀ múlẹ̀ pé a gbọ́dọ̀ fi síbi jẹun ọwọ́ ní ká lò ṣe rí àfáà jàbàtà àti gbogbo àwọn tí wọ́n jẹ́ àtibáwò wọn sẹ́ni tó bá jẹ́ pé gbogbo bẹ́ẹ̀ tí máa ń rojọ́ pẹ̀lú èdè Yorùbá wọn ẹ bá láǹfààní àti lè kọ tíra tẹ́ bá lè fi gbogbo àwọn mọ̀kànláfàtún yẹn ẹ bá lè kọ ní tíra ọ̀rọ̀ yìí máa kílẹ̀ àtúrí pé àwọn ẹlẹ́kọ̀ọ́ ní alikitaabu asdaku min al-khitab ntẹ̀yìn bá kọ kalẹ̀ tẹ́ bá kọ tíra kalẹ̀ ọ̀rọ̀ yìí máa kílẹ̀ lágbàáyé gan mọ̀ pé ẹ máa sọ̀rọ̀ àdìsí ànábì sallallahu alaihi wasallam pé ànábì sallallahu alaihi wasallam dágbé ó pè ń jòkólẹ̀ mọ̀ fún àdìsí yẹn ó wá kó ẹ̀yìn lọ́tọ̀ pé ìtẹ̀mọ̀fẹ́ kẹ́ gbọ́ yéré àdìsí yẹn ẹ kọ tírà ẹni tó bá tó bẹ̀ nínú yín ẹ kọ tírà ẹ jẹ́ káwọn àgbáyé bá wa kà nítorí ẹ máa da Yorùbá rú bọ̀dọ̀ wọn fọwọ́ sí ọ́fíìsì mi jẹun tẹ̀sírí wò ni nà á bẹ́ẹ̀ ni nkúlù tẹ̀sírí tẹ̀sírí wò ákùlé láì wáhádà ìwíkúwí gbà àdìsí tí brọ́dà náà wá brọ́dà yìí òun ló wò ó súnmọ́ pé ń fọ́lọ́ mi dáadáa àwọn àdìsí tó kó wáyé jájọ gbọ́ yìí mọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala kọjọ jẹ́ kí àjọ lágbọ́ yìí kó dẹ̀ mọ́ adó lórí dáadáa àdìsí tó mú wa ti ọ̀nkà àdìsí tó wà ní Muslim ọ̀pọ̀lọpọ̀ àdìsí oúnjẹ jíjẹ wà ní sọ̀yìn Muslim wà ní sọ̀yìn Bukhari láàrin ìsìfẹ́ kó gùn púpọ̀ àmọ́tọ̀ kọ́dà ló ń kọ́ torí ìfẹ́ láyé lógún àdìsí yìí tí ó máa ń kà tó ló wà nínú tó ní Ànábì sallallahu alaihi wasallam ó pàṣẹ wípé a gbọ́dọ̀ jẹ kí ló pè a gbọ́dọ̀ jẹ oúnjẹ pẹ̀lú síbí ọwọ́ ní kálò àdìsí Ànábì sallallahu alaihi wasallam tí máa lò náà rí o àdìsí ni wípé